orúkọ tèmi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì Ògbómọ̀ṣọ́. Ohun tó ṣẹlẹ̀ ni pé ìpìlẹ̀ṣẹ̀ oògùn níjọ́ wà náà táwọn agbọ́njú wá lọ́rọ̀ àwọn bàbá wa wọn ló jẹ́ àdàmọ̀ la fi mọ ewé gbókọ rẹ̀ rí egbò rẹ̀ rí bẹ́ẹ̀ bá lọ rà gbígbẹ ní ọmọ rí ní tí a bá sì gbélé lọ́wọ́ ni lápèjúwe àwọn ewé kan jọra wọn ewé àìràgbà àti ewé abirikolo tó bá ti lè gbẹ olójú oṣègùn tó lè dàmọ̀ sí yàtọ̀ síra wọn kódà àwọn tí ń ta gan wọn ò lè dàmọ̀ yàtọ̀ sí àárín ara wọn púpọ̀ tó bá ti gbẹ bákan náà tútù wọn gan ẹlẹgbẹ́ kọkàn ra pupa díẹ̀ eré abirikolo pupa díẹ̀ ju àìràgbà lọ àìràgbà green dáadáa ni ìyàtọ̀ tó wà ńbẹ̀ náà nu so kéèyàn bá fẹ́ ṣiṣẹ́ wa tí ò jẹ́ olódodo tí ò ní máa mú irọ́ torí bẹ́ẹ̀ bá lóògùn tó jẹ lọ́wọ́ tó bá mú ewé tí í ṣe ewé rẹ̀ tó fi ṣe bí wọ́n pèèyàn ló kọ tí èso kọ rẹ̀ kò ní dáhùn ìtọ́pọ̀lọpọ̀ fi di pé wọ́n ń ṣe àjòkò ṣiṣẹ́ mọ́nu rírà bí wọ́n bá ti lọ rí ráhùn tí wọ́n bá gbé ewé tí í ṣe fún kò lè mọ̀ bọ́yọ̀ ò ní àbó nǹkan ní tí ó sì sọ náà ni pé oògùn tó ṣe fún òun ọ̀jẹ́ nígbà tó mọ̀ dára rẹ̀ láàmú káàkiri kò ní mọ̀ pé Ọlọ́run ti ń bẹ láti jọ́ medicine náà lọ́dọ̀ àwọn tọ́lọ́run bá fi yé. Bàbá mi lọ sọ fún mi pé kò sí ewé tí ò lóko èyí tá a bá mọ̀ la mọ̀ Olúwa ọ̀dà kankan kọ́ mọ́ fún lóko èyí tó mú tí kéèyàn tó dáyé tó ti lóko kò sí ewé tí ò lóko ewé tí sì wà nílẹ̀ ẹgbó ó yàtọ̀ sí tọ̀dàn èyí tí sì wà lọ́dàn ó yàtọ̀ sí tòdò ewé kọ̀ọ̀kan ló ní àwọn ewé mi wà tó jẹ́ pé jẹ́ ń jòkè ni ẹ lè rí lọ́dàn ẹ lè rí lẹ́gbẹ̀ẹ́ ẹgbó ẹ sì lè rí ní etí odò àmọ́ kì í ṣe gbogbo ewé o lápèjúwe ní ìṣe ewé ojú oró inú odò ní tí wù kò sí bàtà ojú odò ní tí wù ká lè gbin ojú oró sí ọ̀dàn ẹ̀ lè bá ń bẹ̀ ẹja ìjànpápá káwá lọ rèé wà nínú ẹja ìjànúbú ká lọ rèé wà nínú pápá ẹja ìgbénú pápá inú ubú la dá fẹ́ ja so ewé náà níbi tí gbé ewé tí ń gbélé Haúsá yàtọ̀ sí tibí àwọn ewé kan wà tí ò sí ilẹ̀ Yorùbá àwọn ewé kan wà nílẹ̀ Yorùbá tí ò sí ilẹ̀ Haúsá ibi tí ewé bá wà Ọlọ́run kọ́ àbàbà wa lọ́gbọ́n lílò àti ṣíṣe rẹ̀ Ọlọ́run sì dalẹ̀ ayé nu Ọlọ́run fẹ́ràn wa gan-an kódà ọkọ wa lóúnjẹ tá a máa rí ní ẹgbẹ́ wa tí ó jẹ Yorùbá wà tàwùsá wà tí Yorùbá bẹ́ẹ̀ náà oúnjẹ ní oògùn lóúnjẹ. ẹgbẹ́ tó wà wájú mi lápèjúwe ní sìn ewé ilé ọkàn ga báyìí ní ilẹ̀ gbọ́ ni omi kì í ga tó báyìí à ń pè ní ewé kilofimise n ò ṣe é dirú n ò ṣe é diyọ̀ yín náà ẹ wo gàgà kan tí mo já yìí èyí tó wà ń bẹ yìí nísìn inú gàgà kan yìí ọ̀fẹ́ tó gba bẹ́ẹ̀ bá fẹ́ kà oríṣiríṣi ọ̀nà làwọn bàbá wa lò sí àmọ́ èyí tí ó wúlò jù ó ní pé bí èèyàn bá rí pé irú àwọn ewu tí ń bẹ ní ìsìn fáwọn bàbá wọn àwọn ológun láyé òde òní tàbí ẹni tó bá rí pé ní àjò ń jọmọ́ ewu bóyá wọ́n rè kojú ogun jọ wà náà tógun wà nílé tòsíra wọn tàbí èèyàn ti ẹ̀ rìn lọ ó wò pé kọ́lọ́run lè dáàbò mọ́ àbòbò wọn kó mọ́ rí jàǹbá mọ́tò àwọn bàbá wa máa lò gẹ́gẹ́ bí ọ̀wọ̀ àwọn bàbá wa wọ́n máa sọ fún mi pé ọ̀wọ̀ ní ọba oògùn nígbà yẹn bá gbé ban lọ tí ọba tiẹ̀ lè yàn tí ọ̀wọ̀n bá ká akọ rẹ̀ mọ́ nǹkan bú tọ́lọ̀ ń dọ́wọ̀ fún yàn gbogbo tí já burú láyé tí wọn ò fọ́kọ̀ èèyàn sí bọ́kọ̀ làjẹ́ǹtì yóò ti sọ̀kalẹ̀ tán kílókù ọ̀wọ̀ àwọn bàbá máa fi ṣe ọ̀wọ̀ bó ṣe wá yà á jà ó ṣòro ó ká o ẹ̀rí ìwé ó ṣe ẹyọ kan ti gàgà tí kan tí mo já yìí ó ṣe wíníwíní nínú rẹ̀ yóò fẹ́ tó 200 tó wà nínú rẹ̀ ìwé kan tí mo já yìí bó ṣe wá lọ́nu ẹ wo ṣe Ọlọ́run ó wà là lọ tẹ́lẹ̀ ìwé kọ̀ọ̀kan láwa ká àwa ká igba àtẹyọ kan tá bá ti kà á sínú owó ẹyọ tó bá fẹ́ dáadáa tó lè gbà á wà fọmọ àtàrí kan sí inú ewé ọ̀wọ̀ láwa fi ṣe ewé kan mẹ́ta ń pèlè ewé ọ̀wọ̀ ọ̀fẹ́ díẹ̀ báyìí ń bẹ lẹ́kùlé lọ́dọ̀ mi ńlé á wà á dì mọ́ àmọ́ fi sára mọ́tò kọ́lọ́mọ́ sọ dúkìá wa di tẹni ẹlẹ́ni ó ti yí àwọn èèyàn tí ń gbọ́ wa báwọn àmọ́ fi àpò kódà àmọ́ ṣe láì jẹ́ ara bá a ṣe já iná làákà nígbà làákà báyìí á lọ owó ẹyọ odidi mọ́ ẹyọ àtàrí kan náà là á lọ mọ́ ewé ọ̀wọ̀ ẹyọ kan á lọ mọ́ àwọn àṣàyọ̀gbẹ́ èèyàn wà fi sínú òkèlè oúnjẹ gbogbo ogun láàárọ̀ sínú òkèlè lẹ́ẹ̀kan náà láwa tọrọ tá a bá fẹ́ ìdí tí àjẹ́ ara rẹ̀ fi wúlò nu èkánnu ẹ̀rí pé wọ́n sọ yẹn pé kò ṣeé dirú kò ṣeé diyọ̀ kò ṣeé di ata bí èèyàn bá wà ní iṣẹ́ kan tí wọ́n bá ṣàdojú lé pé ló ní iṣẹ́ níbi iṣẹ́ yìí ọba wa ń bẹ̀ ni ó ṣe ájú àlọ́ á lè ọkọ̀ níbi iṣẹ́ yìí ni
tàbí wọ́n ṣàdójúlé wọn ò fún ní ìgbéga ń bí iṣẹ́ rẹ̀, wọ́n ṣàdójúlé àbọ̀ bá ti lọ ṣẹ̀ Ọlọ́run níjà tẹ̀sọ́ àwọn àgbàlagbà mọ́lẹ̀ ìyọnu wọn láàmú rí tí wọ́n fi jọ̀wọ́ rẹ̀ tí ó fẹ́ aláwo rẹ̀ wò tí wọ́n gbà kalẹ̀ àmọ́ mú ní ewé kí láfi mi ṣe n ò ṣe dirú n ò ṣe diyọ̀ ẹ fi mí lẹ̀ n ò ṣe ẹ lè ṣàbúrú kan fún mi ẹ fi mí lẹ̀ yọ̀ǹda mi ní jẹ́bẹ́ kí láfi mi ṣe ewé kí láfi mi ṣe ni wọ́n ń pè. ẹ wàá mú èpo ọ̀bọ̀ wọ́n ń pè ní èpo ẹ̀rùn á gún èpo ọ̀bọ̀ á fomi sí tó bá yẹ pé gbígbẹ alábàárí kọ́mọ fi hàn mú lábá ti fomi sí á mú ewé kí láfi ṣe kò níye á jà á wàá gún mọ́ tábà wà ń gún lọ́wọ́ níbi tíṣẹ́ wà rèé o oyin àti epo pupa láì fipò èèyàn wà pò èèyàn lè tábà ipa bá fẹ́ ṣe ní gbẹrẹfu tó yẹ pé èèyàn máa tanú omi wẹ̀ ni tàbí bóyá èèyàn wọ́n ti wí ọ̀rọ̀ mọ́ lẹ́sẹ̀ ń wà rìn kojú ẹjọ́ lọ́dọ̀ ga rẹ̀ wọ́n ti torí bí nílé iṣẹ́ ńlá ní tí wọ́n sọ ni pé ẹ̀fún query wọ́n wá set panel pé ọwọ́ wa kò bóòlù ti ṣèyí tí ò fi dáa yálà àwọn kó bá ní yálà ọmọ ṣe ni tó bá ti ronú pìwàdà kó kò ní ṣerú ẹ̀ mọ́ ẹ gbọ́ àbáwálẹ́jọ́ làbó ògùn rò gbogbo ẹni yòówù tó bá fi ṣe bí kò ní rí bẹ́ẹ̀ fún o àwọn bàbá wa tó léwé àti gbòǹgbà fi láwà lọ́wọ́ ìbúra ń bẹ bẹ́ẹ̀ tí wulẹ̀ lágbára tó ẹ gbọ́dọ̀ fi ṣe bí ẹsẹ̀ fà kan lọ sọ bẹ́ẹ̀ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oògùn abirùmọ́ gàlégàlé bọ́ ọlọ́pọ̀lọpọ̀ oògùn bó o ní èké tíntínní kò ní jẹ́ mọ́ inú rẹ̀ jẹ́ ojewé lọ bí oògùn tá à ń sọ lẹ́yìn béèyàn bá fi ṣe bí àbí ọba lọ fi gbé nǹkan oníkan tó di ara kò ní rí bẹ́ẹ̀ o ọ wà fún ìdáàbòbò kọ́ ọmọ ṣàgbákò kọ́ ọmọ bọ̀ wá ayé ẹni tó ti ṣàgbákò kọ́ lọ́hún ó túlẹ̀ ńlọ wà fún àpé kó fi ṣe bí o tó náà nǹkan ni àbíkọ́ pé àbíkọ́ jí sóògùn kan lábá ti fi ara bí n bá lọ gbé nǹkan wọn ò ní mú mi oògùn méjèèjì rẹ̀ ó jẹ́ wọn mú ọba wa fi ṣàbúrú àyè fi oògùn ọdẹ gbé jalè àbá tó fún wa láǹkì ní ìdí oògùn ni wọ́n ti fi fún wa bá a gbọ́dọ̀ fi ṣe bí èèyàn gbọ́dọ̀ fi mú nǹkan oníkan ẹ ò gbọ́dọ̀ gba nǹkan tí èsì tiẹ̀ mọ́ tiẹ̀ bọ́ ọ bá fi ṣàbúrú oògùn méjèèjì rẹ̀ ó mú olú ààrẹ o torí ẹni tí ò sin lọ́hùn òtà tí ọ̀tọ̀ lọ́hùn ni ó sìn ẹ bá ń fọlọ́hùn darí yẹn dákun dá fún ẹ yìí torí ọlọ́run tó wà níbí wọ́n fi jalè wọn ò ní gbọ́ àmọ́ bá ẹ fògùn ṣépè òtà tí ọ̀tọ̀ lọ́hùn tó bá ti fògùn ṣépè tó fògùn dàbúrú rẹ̀ yóò jẹ́ ọ̀sẹ̀ náà lògùn ọ̀pá ọlọ́run gbàdúrà wa o ìkànnì nínú ìwúlò rẹ̀ àmọ́ bàbá wa tún máa fi ṣètọ́jú ara wọn bẹ́ẹ̀ bá já sẹ́yìn mọ̀ kí wọ́n máa fi kòkòrò ṣe èèyàn tí wọ́n sá máa họra ní bẹ́ẹ̀ bá ti mú báyìí ẹ wà hàn ewé rẹ̀ bẹ́ẹ̀ bá ti hàn á mú èpo ọ̀bọ̀ díẹ̀ á lọ́ mọ́ tí ó kùnà dáadáa ní ọjọ́ wọ́n ń pè ní sọ́ọ̀vọ̀ lóògùn inú ẹ̀rọ pupa á lọ́ mọ́ ẹ̀tù ìgbọ́n bẹ́ẹ̀ á fi kún á wà lọ́ tí ó kùnà á lọ́ tí ó kùnà ibi igi tó kùn òun lè gbẹ̀gbẹ̀ kù tába ti wá ìgbélógún pẹ̀lú àpá pẹ́pẹ́pẹ́ èèpo ara ẹgbẹ̀rún àrùn ìyọ̀wọ́n tí ó kùnà ẹgbẹ́ wọn ṣe kàmáà. tọ́ ewé èèpo ọ̀bọ̀ èèpo ara egbò ológun oko ẹ̀tùbọ́n imí oòrùn èèpo ọ̀bọ̀ náà wọ́n tún pè ní imí ọjọ́ àwọn àlọ́ tí ó kùn dáadáa ọ̀nà mẹ́ta là á gbà lò. oyè yìí fọfọ lẹ́yìn ìwọ̀n ìbúra fọfọ yìí àti ìbúra kó làwọn bá débẹ̀ tuntun tí àlè fẹ́ máa ń lára pé ìgbìlẹ̀ kan jẹ́ yóò yí ìgbà tó tàbí ìgbà tó máa ń rìn lábẹ́ torí pé abẹ́ jẹ́ nǹkan ẹlẹgbẹ́ tí èèyàn máa ń mú ọṣẹ sí tó yọ ọṣẹ ìfẹ́ ìfẹ́ wà ha ẹ bá ní nǹkan tó ń pa sí lọ́mọ pọ̀ sí i. àmọ́ ìpínlẹ̀ èrí àmọ́ ìdáná àdí àwọn ẹlẹ́mọdé ìpàlẹ̀ nígbà tí èso rí lẹ́yìn ìlẹ́mọ̀ ìdáná ọkọ̀ wọn wò ó tàbí kí èèyàn títí dà sí ní àdí àwọn àmọ́ pòmọ́ṣẹ́ ẹ fọṣẹ yẹn yọ ẹ bá tún fọṣẹ yọ tán ẹ tún ní ilé ìfura ara ẹ fi àwọn ojú kòkòrò náà pẹ̀lú ìwú ọlọ́ọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́ọ̀ tí ìwà tí kúrò àti ìwà ní ìfọ àbí ìwà àwọn ìrètí fúra ní ìpínlẹ̀ pẹ̀lú ìwú ọlọ́ọ̀ àwọn ọmọ mi bọ̀. ẹ̀rí ìròyìn ọ̀tọ̀ 335 80 664 080 335 80 664 080 20 40 59 54 080 20 40 59 54. orúkọ mi ni Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì gbogbo Ògbómọ̀ṣọ́ nọ́mbà mi ni 080 335 80 664 080 335
80664 zero number mi ni 080 20 40 59 54 080 20 40 59 54 ayé yẹn wá tẹ́ ń gbọ́ wa tọ́ àtẹ̀mí àtẹ̀yìn Ọlọ́run ní fàárẹ̀ sí wa o ẹ dákun ẹ já padà lé Yorùbá gbọ́n.